ẹ jẹ́ má bínú nẹ́tíwọ̀kì ló ń da gbogbo sáfíìsì rú ìfún nǹkan mìíràn tún pè sórí ẹ̀ ẹ má bínú rárá. Ọlọ́run má jẹ́ yóò dì wá mú a ò ní gbèrè tìjú Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká mú ọṣẹ èyí tá a bá mọ̀ pé a fi ń wẹ̀ ẹ jẹ́ ká mú pàdé wa lórí ètò ní ìjọ mẹ́jọ. Olúwa ní ká gbàdúrà sí fún ìwọ̀nba ohun tó kù kí ọdún yìí máa fi parí ẹyọ lórúkọ Jésù. Wọn ò ní fi ọṣẹ tí ì ṣe tí wọ́n fi wẹ̀ ènìyàn rere wọn ò ní fi wẹ̀ wá. Ẹ mọ̀ pé bí àwọn ènìyàn míì náà bá kú ọṣẹ ni wọ́n fi wẹ̀ ṣùgbọ́n pé Olúwa ní ká bá ikú òjijì wí ni. Olúwa ní ká ṣe kí ni ká bá ikú òjijì wí. Ó ní ká bá ikú òjijì wí lórí ayé wa ni iṣẹ́ ọṣẹ yẹn tí a fẹ́ ṣe lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú ẹ jẹ́ ká mú ọṣẹ ẹ jẹ́ ká mú pàdé wa ní ìjọ mẹ́jọ. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ẹ jẹ́ ká tún lọ nínú àdúrà mìíràn. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa wá gbàánú dìde fún mi. Aláàánú kan ṣoṣo tó jọ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ. Ó yá wá rán sínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o olóore aláàánú kan ṣoṣo tó jọ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ. Mọ́mì dáàdì Olúwa yóò rán sínú ayé yín. Dáàdì mo lọ́lọ́run á rán sínú ayé yín. Aláàánú kan ṣoṣo tó jọ ẹgbẹgbẹ̀rún èèyàn lọ. Ọba májẹ̀mú yóò rán sínú ayé yín. Mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa gbà àánú ńlá dìde fún mi. Olúwa gbà àánú ńlá dìde fún mi. Àánú ńlá ètò ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ètí ìmọ̀ lọ títí lòpin ayé mi ó yá gbèrè fún mi ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Aláàánú ńlá ó yá gbèrè fún mi. Àánú kan ṣoṣo tó jẹ́ gbẹgbẹ̀rún ènìyàn lọ ní ènìyàn ó yá kó rán sínú ayé yín. Màmá bàbá yóò rán sínú iṣẹ́ yín yóò rán láàánú sí yín. Mọ́mì dádì ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa já ayé mi gbà kúrò lọ́wọ́ afiniṣẹ̀sín. Mọ́mì àdúrà yẹn ṣe pàtàkì mà. Ọlọ́run já ayé mi gbà kúrò lọ́wọ́ afiniṣẹ̀sín àfògo èèyàn ráre. Ó yá já ayé mi gbà kúrò lọ́wọ́ ọmọ ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ afiniṣẹ̀sín. Afiniṣẹ̀sín tó lè dá ayé yín dúró ní orúkọ Jésù. Olúwa kó já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Ọlọ́run májẹ̀mú yá kó já ayé yín gbà. Màmá bàbá Olúwa yóò já ayé yín gbà. Gbogbo ẹ̀mí afiniṣẹ̀sín ó yá Ọlọ́run májẹ̀mú yá kó já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Gbogbo àwọn arógo síwájú ológo àbògo ayé ẹni jẹ́ tó lè lóun máa fi ayé yín ṣẹ̀sín fi ìrìn àjò ayé yín ṣẹ̀sín. Ọlọ́run májẹ̀mú yá kó já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù mọ́mí dáàdì ọkàn yín yóò balẹ̀. Ọkàn yín yóò balẹ̀ torí ẹ ó yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Bàbá kan ni mò ń wò yìí wọ́n ní mọ́mì wọ́n ní ìyá àdúrà ogun lórí ẹ̀sìn sábà wọn fi bú. Wọ́n dáàdì ẹ̀ ní fún àìsàn lọ ayé yín. Mọ́mì ẹ̀ ní fi àìsàn lọ ayé yín. Ọlọ́run májẹ̀mú yóò já ayé yín kúrò lọ́wọ́ ogun àìsàn. Ogun àìsàn tó yẹ pé tẹ̀ bá tí lògùn ẹ̀ lè sùn yẹn. Ọba májẹ̀mú yóò já ayé yín gbà kúrò lọ́wọ́ wọn. Ọlọ́run májẹ̀mú yá já ayé wọn gbà kúrò lọ́wọ́ ogun àìsàn. Dáàdì lógun àìsàn ní tàwọn. Lórúkọ Jésù gbogbo ogun àìsàn kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bóyá nínú omi ara wọn ló wà ní ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mọ́mì dáàdì bóyá nínú ẹ̀jẹ̀ ara yín ló wà ní ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bóyá nínú aṣọ ni bóyá nínú ara ni bóyá nínú ẹ̀jẹ̀ ni bóyá nínú omi ara yín ni. Ní wákàtí ọ̀wẹ́ yìí ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé bàbá màmá yìí. Gbogbo ogun àìsàn yìí ó yá kó di ìfibú. Ọlọ́run májẹ̀mú kó jẹ́ ó di ìfibú. Dáàdì ẹ̀ ní fi àìsàn lọ ayé yín. Dáàdì ọkàn yín yóò balẹ̀. Dáàdì ọkàn yín yóò balẹ̀. Gbogbo ogun àìsàn yẹn nínú ayé yín ní orúkọ Jésù yóò pòórá. Àgọ́ ara yín mo sọ́ni tábìlì Ọlọ́run ní wákàtí ọ̀wẹ́ yìí torí tábìlì Ọlọ́run kì í bàjẹ́ kì í ṣàìsàn. Gbogbo ogun àìsàn yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́. Dáàdì mọ́lẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. Mọ́mì mọ́lẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. Lórúkọ Jésù Olúwa yóò bo àìsàn yẹn wé. Ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù.
brọ́dà sọ pé ogun ẹ̀sán kọ́ ní tàwọn sísà náà sọ pé ogun ẹ̀sán kọ́ ní tàwọn bí kò ṣe pé ogun ẹ̀ ní ìwé ọmọ nílùú tàwọn ní kókó. Ọlọ́run á lo ènìyàn fún yín. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ gbé ọwọ́ yín kan, ẹ gbé sókè, ẹ na ọwọ́ yín sókè nítorí pé kí ni ọwọ́ yín lẹ́ẹ̀fì gbẹ̀tọ̀ yín. Ọlọ́run má jẹun brọ́dà tí wọ́n ń wò mí, òkè dáàdì àti mọ́mì náà tí wọ́n ń wò mí púpọ̀ àwọn fẹ́ gba ìwé ọmọ nílùú tàn náà. Ọlọ́run má jẹun kó lo ènìyàn fún yín ní ọ̀sán yẹn. Ọlọ́run má jẹun yóò lo ènìyàn fún yín, ẹ rí ìwé ọmọ nílùú yín gbà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ní wákàtí wọ̀nyí. Gbogbo àwọn ọmọ tí ò gbọ́ràn yìí sí bàbá àti màmá yìí lẹ́nu, ó jẹ́ wàhálà gan ló mú ogun ẹ̀sán wọnú ayé màmá yìí, òun ló fa ẹ̀sán sínú ayé bàbá gan. Gbogbo ẹ̀gbọ́ràn yìí ọmọ yìí ní orúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ sí bàbá yín lẹ́nu, ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu. Gbogbo ẹ̀mí tó ń tà tó ń ra èyí tí ọ̀tá àti ìkàdé tí wọ́n tà fún yín láti fi lè da ìrìn àjò màmá àti bàbá yín láàmú yẹn, lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò bọ ọwọ́ náà wí. Gbogbo ọwọ́ tó rán ibi sínú ayé yín yẹn láti fi lè da ìrìn àjò ayé yín láàmú fún màmá àti bàbá yín yẹn, ní orúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù. Mọ́mì dáàdì ẹ ó jèrè àwọn ọmọ yìí. Gbogbo ìdààmú yẹn àti ogun ìdílé ni wọ́n mọ̀ ta fún wọn ni wípé ká ẹ má bàa ní ìsinmi. Mọ́mì dáàdì ẹ ó ní ìsinmi lórí àwọn ọmọ yẹn, ọkàn yín yóò sì balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kúrò lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run májẹ̀mú mo rán sínú ayé bàbá màmá tó ń wò mí, mo rán sínú ayé ìránṣẹ́ Ọlọ́run tó ń wò mí. Àwa ìránṣẹ́ Ọlọ́run ni àdúrà yìí ló wà fún báyìí. Ọlọ́run lè ṣe kíni, ó lè ró ahọ́n tí náà ní agbára wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run alààyè èyí tí ìránṣẹ́ yìí lò fún egúngbẹ́ tó dá láàyè yìí. Olúwa ró ahọ́n mi ní agbára, ó yá fi àṣẹ tuntun sórí ahọ́n fún mi, torí tá a bá ti ní àṣẹ tuntun lórí ahọ́n, ẹ̀rí mọ́mì dáàdì yóò ràn iṣẹ́ ìránṣẹ́ yẹn á ràn lọ́wọ́. Àwa ìránṣẹ́ Ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ yìí. Òkè àwa tá a tó ní ẹ̀bùn mìíràn táwa náà lè lò fún Ọlọ́run, ṣùgbọ́n tá a mọ̀ bá ṣe lò ó. A fẹ́ gbàdúrà yìí, mẹ́ta la máa gbàdúrà yìí. Ọlọ́run májẹ̀mú agbára o, Ọlọ́run ró ahọ́n tèmi náà ní agbára. Mò ń bèrè fún agbára kọ̀tún, agbára ìmúdópin tó jẹ́ pé tí màá fi sọ pé kí ibi kó kúrò tí ọ̀tá ọ̀tí ìkàdílò ní gbàlọ́ mi mọ́. Ní orúkọ Jésù agbára tí ó mú mi dúró èyí tí mo fi ń dẹni ìtanù, Olúwa kó gbé wọ̀nyẹn àgbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, agbára ìmúdópin èyí tó jẹ́ pé tẹ́ bá ń wí tẹ́ bá ní ó wá yóò máa wá, èyí tẹ́ bá ní yóò lọ yóò máa lọ. Lónìí orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín, ọba àwọn ọba kó fi sínú ayé yín. Ìránṣẹ́ mọ́ bàbá ní orúkọ Jésù Olúwa yóò ra hàn yín ní agbára. Agbára wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run alààyè Ọlọ́run lónìí. Ọlọ́run májẹ̀mú kó jogún ẹ̀ fún yín, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run àwa tá a mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run sọ ní àwọn ẹ̀bùn kan, ẹ pé kọ́lọ́run kó sọ ẹ̀bùn ìdí ìlànà ọ̀là fún yín. Ẹ̀bùn tó fún mi, Olúwa sọ di ògo ńlá fún mi, èyí tí ó mú ìtẹ̀síwájú wọnú ayé mi, èyí tí ó lànà ayọ̀ fún mi, èyí tí ó mú ohun tuntun wọnú ayé mi. Ó yá fi sínú ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù, agbára ẹ̀bùn èyí tó Ọlọ́run fún yín, mọ́mì dáàdì òun ni yóò ṣínà ọ̀là fún yín, yóò ṣínà ògo fún yín, yóò ṣínà ọ̀rọ̀ fún yín, nítorí ẹ rí ọwọ́ mú. Mọ́mì dáàdì ọkàn yín yóò balẹ̀, brọ́dà sísá ọkàn yín yóò balẹ̀. Ara tọ́lọ́run fún yín yẹn ní orúkọ Jésù, ẹ ò ní gbèrè tìjú níbẹ̀. Agbára tí ó la ọ̀nà fún yín ni yóò jẹ́, èyí tí ó fògo sínú ayé yín ni yóò jẹ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run nǹkan tó kù rèé. Gbogbo agbára kágbára èyí tó lè mú agbára ẹ̀mí mọ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run jogún fún mi ní ọ̀sán yìí, tó lè sọ di ibi mọ́ mi lọ́wọ́, tó lè yí padà, ẹ̀rí tó lè yí padà, tó lè sọ di agbára mìíràn mọ́ mi lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú má gbà fún wọn, má jẹ́ kí orí mi kó gbàbọ̀ dédé bíi pé yóò gbà fún wọn láti sọ agbára tó fún mi lọ́sàn-án yìí láti sọ di ibi mọ́ mi lọ́wọ́. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú agbára tó lè lóun sọ agbára mímọ́ Ọlọ́run alààyè tẹ́ jogún lónìí, tó lóun sọ di ibi mọ́ yín lọ́wọ́
lónìí ní orúkọ Jésù Olúwa kó gbàgbára lọ́wọ́ rẹ̀ agbára náà kò ní ráyè nínú ayé yín mọ́mí dáàdì ọkàn yín yóò balẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó fàṣẹ dá yín lò dáàdì mọ́mí Ọlọ́run yóò fi àṣẹ dá yín lò brother sister Ọlọ́run yóò fi àṣẹ dá yín lò agbára tọ́lọ́run jogún fún yín lọ́sàn-án ní orúkọ Jésù èṣù ọ̀sẹ̀ ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ọ̀tá ìdílé ní orúkọ Jésù kò ní sọ́ di láburú mọ́ yín lọ́wọ́ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a fẹ́ ṣiṣẹ́ omi nìyẹn ṣé a ti gbé omi wa ẹ má gbàgbé pé mo ní ìjọ mẹ́jọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká mú ọṣẹ kọ̀ọ̀kan tí kálukú wa bá fi ń wẹ̀ ẹ jẹ́ ká mú la fẹ́ fi gba àdúrà ni ẹ rí wọn àwọn bàbá wa níjọ wọn ní béèyàn bá fọṣẹ tó bá fi ọṣẹ wẹ̀ àdúrà máa jẹ́ ọṣẹ mọ́yàn lára ẹ jẹ́ ká mú ọṣẹ wa lọ́wọ́ yóò sì ṣẹ mọ́yàn lára nítorí pé kí ni gbogbo lè dàbí ikú òjijì yẹn ni la fẹ́ fi bú kọ́dún ìkó tó parí a fẹ́ fi bú a fẹ́ lu ọṣẹ yẹn á fi wẹ̀ àwọn ọmọ wa lórúkọ Jésù gbogbo lẹ́tà ikú òjijì yóò ní pín délé yín ẹ jẹ́ ká mú ọṣẹ wa lọ́wọ́ ní ìjọ mẹ́jọ ibi mo sọ̀rọ̀ dé tó jẹ́ pé nẹ́tíwọ̀kì yẹn fi dàrú nìyẹn lórúkọ Jésù àwọn onígbèrè tìjú orí kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mú ọṣẹ kọ̀ọ̀kan tá a bá mọ̀ pa fi wẹ̀ ẹ jẹ́ ká mú lọ́wọ́ ká fi pàdé ọ̀rọ̀ Ọlọ́run ní ìjọ mẹ́jọ lórúkọ Jésù àwọn onídẹ́ni ìtanù ṣé a ti gbé omi wa ṣé a ti ṣí omi wa orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù omi wa rèé Ọlọ́run májẹ̀mú ya kó bá wa yà sí mímọ́ tọkàn tara bá mi yà sí mímọ́ Ọlọ́run tó pọ̀ ní pàtó wọ́n yà wọnú omi yìí ó yà yà sí mímọ́ Ọlọ́run bá bọ́ ọmọ àti ẹ̀mọ́ yà yà sí mímọ́ ní wákàtí ọwọ́ yà sí mímọ́ jẹ́ kó wọ ẹnu ẹ̀ a ó yìn ọ́ a ó gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwa ń lọ nínú àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ gbà lórí ọ̀rọ̀ omi yẹn ó yá fún ẹ̀yin tẹ́ ń wá ọmọ oníbìsí ni la fẹ́ kọ́kọ́ gbàdúrà lọ́sàn-án yìí ẹ já sọ fún Ọlọ́run ìwọ Ọlọ́run wọnú omi yìí lọ Ọlọ́run tó pọ̀ ní pàtó ó yá wọnú omi yìí lọ ó yá sọ omi di omi tó mú ìṣẹ́gun wọnú inú mi tí wọ́n ní òye fọ́mọ yẹn Ọlọ́run jẹ́ kí inú mi yẹ fọ́mọ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ẹ̀yin oníbìsí ohun tí wọ́n ní kò ṣeé ṣe irú tí wọ́n ní kò yẹ fún ọmọ yẹn ní wákàtí ọ̀wọ̀ yóò yẹ fún ọmọ ọlẹ̀ yóò sọ nínú yín mọ́mí dáàdì ọlẹ̀ yóò sọ nínú yín ọba tó mú ọlẹ̀ yóò sọ nínú Anna tó mú sọnù Sarah ní orúkọ Jésù ọlẹ̀ yóò sọ nínú yín torí pé ọmọ rere ètò wá látòrí ìtẹ́ Ọlọ́run àlàyé Olúwa yóò fi fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún àwọn tó jẹ́ pé ibi iṣẹ́ wọn ni bóyá fún ọ́fíìsì ni bóyá fún ṣọ́ọ̀bù ni bóyá fún ogun gbèsè níbi iṣẹ́ yín ni bóyá ogun wàhálà níbi iṣẹ́ yín ni mo sọ fún wa ká máa fi Ọlọ́run dídùn díẹ̀ sí ẹja sọ fún Ọlọ́run gbogbo ogun gbèsè níbi ṣọ́ọ̀bù yẹn gbogbo ogun wàhálà níbi ṣọ́ọ̀bù yẹn gbogbo ogun aláyànlé àtẹlẹ́nìní níbi ṣọ́ọ̀bù yẹn ní ọ́fíìsì tẹ́ wà yẹn lónìí ní orúkọ Jésù Ọlọ́run jẹ́ wọ́n gbèrè tìjú ó yá kó gbé yín borí wọn ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ogun gbèsè gbogbo ogun fìtìnàtì gbogbo ogun aláyànlé aládùnmọ́ lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ yẹn lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yẹn tọ́lá wọn ba iṣẹ́ yín jẹ́ tọ́lá wọn ba ọ̀nà yín jẹ́ tọ́lá wọn fogun gbèsè bá yín jà tọ́lá wọn fogun gbèsè bá yín wí ní orúkọ Jésù Olúwa kó dójú tì wọ́n Ọlọ́run àwọn Ọlọ́run ó yá kó dójú tì wọ́n mọ́mì dáàdì ẹ ò ní jẹ gbèsè ò ní tọ́ sí yín ọkàn yín yóò sì balẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rèé fún ọlọ́lọ́mọ ọmọ tí ò gbọ́ràn yẹn ẹ máa bá mi fún mu ni ẹ máa fún mu ẹ máa wọ́n náà máa fi sínú oúnjẹ fún ẹ já sọ fọ́lọ́run gbogbo ọmọ tí ayé ti fẹ́ sọ dìdàmú mọ́ mi lọ́wọ́ yìí wọ́n ti fẹ́ bọ ọmọ mi ìjẹ́ mẹ́lòmíì lọ́wọ́ nípasẹ̀ gbogbo ìwà tọ́mọ yẹn èwú tẹ́lẹ̀ wọ́n ti tà fún òun gá sì ti ṣe kí ni ó ti sùn lọ ó ti fi ẹ̀mí oorun ó ti fi gbà á nítorí pé kí ni kò wà nínú ìkíyèsára gbogbo ẹni tó lòun ó fọmọ dàmí láàmú màmá ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ ṣẹ́ omi yìí mu ẹ máa ṣẹ́ mu lórúkọ rẹ̀ pé ẹni tó lòun ó fi ọmọ mi ẹ dárúkọ rẹ̀ tó lòun ó fi dààmú mi Ọlọ́run má jẹ̀mú Olúwa dààmú òun náà má jẹ́ wọ́n fọmọ mi dààmú mi
má jẹ́ wọ́n fi fòró mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ tó lọ́wọ́ fa ọmọ dààmú yín mọ́mì dáàdi ẹ tó lọ́wọ́ fa ọmọ fòró yín yẹn tó lọ́wọ́ fa ọmọ dààmú yín ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù Olúwa kó gbàgbára lọ́wọ́ rẹ̀ ọba májàmú kójú gbèrè tìjú ọlọ́run àwọn ọlọ́run kójú gbèrè tìjú mọ́mì dáàdi wọn ò ní fọmọ dà yín láàmú wọn ò ní fọmọ pa yín lẹ́kún mọ́ ọkàn yín yóò sì balẹ̀ ẹ ó yin ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ ṣe omi yẹn mu lórúkọ ọmọ yẹn wípé lágbájá wọn má fi ẹ ṣe dààmú fún mi mọ́ lórúkọ Jésù àṣẹ ọ̀run yóò sì balẹ̀ ṣebínú yín ló ti jáde ẹ fàṣẹ ọ̀run ẹ fàṣẹ ẹnu abiyamọ ẹ fi sọ pé ọmọ tó tinú mi jáde tán fẹ́ ìdààmú mi mo mú omi lórúkọ rẹ o gbọ́dọ̀ jẹ́ ìdààmú fún mi mọ́ bẹ́ẹ̀ sì ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀mí Ọlọ́run ní ká fìkan sí lọ́wọ́ ogun aláìsàn yìí ó ní àfihàn sí gbogbo ogun àìsàn nínú àgọ́ ara mi ṣe rí tá a bá ti gbàdúrà ìtàn ẹ mú omi yẹn fi wọn gbogbo ara yín ẹ bù sí orí yín ẹ já sọ fọ́lọ́run ẹ má jò jù bóyá ìlú olótùtù làwa wà bóyá òtútù mú ní tá a wà yẹn ẹ já fi ṣàṣẹ ni àṣẹ ọ̀rọ̀ ní àṣẹ ẹ já sọ fọ́lọ́run gbogbo ogun àìsàn nínú ara mi Ọlọ́run má jẹ̀mú ó yẹ gbàgbára lọ́wọ́ rẹ bàbá gbogbo agbára ẹ̀mí àìsàn yìí Ọlọ́run já àgbà kúrò nínú ayé mi ọba àwọn ọba já àgbà kúrò nínú ayé mi má jẹ́ wọ́n fa àìsàn dè mí mọ́lẹ̀ má jẹ́ wọ́n fa àìsàn dè yín mọ́lẹ̀ mọ́mì dáàdì wọn ò ní fi àìsàn dè yín mọ́lẹ̀ gbogbo ogun àìsàn tí wọ́n láwọn fi dè yín mọ́lẹ̀ yẹn wọ́n gbèrè tìjú lórí ayé yín gbogbo ogun àìsàn yẹn ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run má jẹ̀mú yóò bá àìsàn yẹn wí ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú lórí àdúrà yẹn Olúwa kó fàṣẹ dá wa lóhùn ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn ọba májàmú kó fi àṣẹ dá wa lóhùn àdúrà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní orúkọ Jésù mọ́mì dáàdì ẹ rí ọwọ́ Ọlọ́run yóò wà lára yín ẹ̀yin tẹ́ ní ṣọ́ọ̀bù ẹ̀yin tẹ́ ní ọ́fíìsì ẹ fomi ìwọ̀n ilẹ̀ ẹ fi wọ́n ilẹ̀ lórúkọ Jésù Ọlọ́run májàmú yóò jẹ́wọ́ agbára rẹ̀ ọkàn yín yóò balẹ̀ torí kò ní fi ṣọ́ọ̀bù yẹn àti ọ́fíìsì yín ò ní fi dààmú yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀yin tó jẹ́ pé tọ́lọ́wọ́n ní tọ́mọ ò gbọ́rọ̀ yẹn ẹ máa fún ọmọ yẹn mú lórúkọ Jésù yóò gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ jẹ́ ká wò ó ṣe rí èṣù ló ń fán wàhálà àti ìdààmú yẹn káàkiri lórúkọ Jésù wọn ò ní ráyè nú ayé ọmọ tí yín wọn ò ní fi ọmọ yín dà yín láàmú wọn ò dẹ̀ ní ba àwọn ọmọ yín jẹ́ mọ́ yín lọ́wọ́ ọkàn yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run lórí ọmọ náà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ sùn a lè máa lo sáàmù nínú ilé a lè máa lo níbi iṣẹ́ wa ọ̀rọ̀ akin ọ̀rọ̀ gboyà ni ọ̀rọ̀ akin ni a lè kà sómi a lè máa kà sómi ní ìgbà mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sáàmù tí wọ́n fẹ́ fún wa yìí ìwé Àìsáyà 54:14-17 a lè kà sínú omi ìwé Àìsáyà 54:14-17 a lè kà sínú omi a lè ṣe kíni ká kà sínú omi ká dẹ̀ ṣe kíni ká sáré ká máa fi wẹ̀ nígbà tá a bá fẹ́ sùn ní alẹ́ ẹ jẹ́ ká máa lò ó sáàmù Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó dáa púpọ̀ lórúkọ Jésù àní gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá yóò sì tì wá lẹ́yìn sáàmù náà yóò bá wa lára mu ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run dáa ká máa lò ó máa mú àmùrè inú ènìyàn kún ó máa mú agbára àmùrè ènìyàn dìde dáadáa débi pé tí ẹnìkan bá halẹ̀ ẹ lọ́nu Bíbélì yín wípé a ti kọ́ pé a kì yóò dán mi wò ni a ti kọ́ pé a kì yóò gbógun tì mí a ti kọ́ pé ẹni bá gbógun tì mí yóò forí ara ẹ̀ gbé ní ṣé mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ gbóyà ni ẹ jẹ́ ká máa lò ó ẹ jẹ́ ká máa ka sáàmù yìí ìwé Àìsáyà 54:14-17 a lè kà sómi a lè máa fi wẹ̀ lálálẹ́ lórúkọ Jésù àwọn gbèrè tìjú ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run májẹ̀mú dúpẹ́ ayìn ọ́ agbé ọ̀gá nítorí tó ṣe dànù ẹ̀ dúró láéláé Ọlọ́run májẹ̀mú agbé ọ̀gá fún ètò ti ọ̀sán yìí fún ẹ̀bẹ̀ àdúrà ti ọ̀sán yìí ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú a ò ní dẹni ìtanù Ọlọ́run adúpẹ́ gidigidi fún etí àti ọkàn tó ń wò wá àdúrà náà yóò mọ yín ìyá náà yóò ṣẹlẹ̀ náà ayé yín mọ́mì dáàdì ọkàn yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúpẹ́ lọ́gbọ́ ojú àtọkàn tó ń wò mí tí wọ́n ń ṣàmì àmì àgbà yẹn ọmọlọ́lá gbogbo àwọn ojú yòókù náà àtàwọn tí a ò rí wọn
tẹ́tẹ́ pé ṣùgbọ́n wọ́n fi ojú sí abẹ́ni lórúkọ Jésù ẹ ò ní dẹni ìtanù àdúrà náà yóò mọ yín ọkàn yín yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Wọ́n lálẹ́ ní ẹ̀bẹ̀ àdúrà ìwé Àìsáyà 54:14-17 kí ẹ bá wa tún kíní yẹn kọ Àìsáyà 54:14-17 òun ni mo ní ká máa kà sí omi ní alaalẹ́ ká máa ṣe kíni ká máa fi wẹ̀ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá ní ìjọ mẹ́jọ àtèmi àti yín a ò ní dòkú àdẹ̀ní fẹ́ dòkú kódà wọ́n dààmú kò ní ṣẹlẹ̀ sí wa tẹ́ ẹ bá fẹ́ pè mí sórí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 ìwé Àìsáyà 58 ẹyọ ẹ bá wa ṣe lórúkọ Jésù ẹ ní dẹni ìbánu mọ̀mọ́ Ọlọ́run májẹ̀mú yóò dúró tí orí yín ò ní dàrú ọba májẹ̀mú yóò wà pẹ̀lú yín lórúkọ Jésù ẹ ní gbèrè tìjú ẹ ní gbèrè tìjú láíláí ẹ dẹ̀ ní dẹni ìtanù iléeṣẹ́ yẹn kò ní di títì pa adúpẹ́ lẹ́ẹ̀kan sí lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti àwọn àti ìmọ̀ akímọ̀mọ́ bàbá tí wọ́n níbẹ̀ lórúkọ Jésù ẹ ò ní dẹni ìtanù Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú iléeṣẹ́ yẹn kò ní di títì pa iná ara iná ẹ̀mí ò ní jó yín àti ti Nàìjíríà ń gbé iná ẹ̀mí ò ní jó Ọlọ́run májẹ̀mú yóò di iléeṣẹ́ yẹn mú àti Nàìjíríà náà àti ìlú òyìnbó ọba àwọn ọba yóò wà pẹ̀lú yín ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 ní ìjọ mẹ́jọ àtèmi àti ẹ̀yin a ó tún pọ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà yóò ṣe iyebíye inú ayé wa bẹ́ẹ̀ ni yóò rè ó dìgbà ó dàbọ̀.